iṣẹ́ tá a mọ̀ tó dá wa lójú gan-an nù ó kéré ní o ọjọ́ orí rẹ̀ lọ ní o ẹ̀yìn lè ṣe dáadáa ní o ẹni tí n bá ti rìn díẹ̀ ẹ máa ń rẹ̀ mí ní o. àti ewé tá a lè fi tọ́jú tí ó dẹ̀ wòsàn lágbára Ọlọ́run kò sí àwọn typhoid àwọn fibroid jaundice kò sírú egbògi tí a mú fún wọn tí ò bá wọn lára mu kò sí. ẹ kú ilé báyìí náà látara lé ẹrì wà ńlá kéré ọ̀nà ẹ kú àti làtún kiri ẹni bó báyìí tó jọ́ méjọ mẹ́ta èmi ọmọ yín náà ní àwòkọ ọ̀rọ̀ mo tún ti dé kàṣà mo balẹ̀ sórí ìkànnì yín ìkànnì wa tẹ́ ẹ tí mò ń wò wá tá a ti máa ń gbé àṣà Yorùbá lárugẹ nípa ewé àti egbò àwọn baba ńlá baba wa bọ̀dá mi tí mo wà pẹ̀lú ní bàbá mi àgbàlagbà oyè ẹ dákun ẹ bá ń dárúkọ yín fáwọn aráalé. ẹ ṣe àtọkùn orúkọ tèmi ní Tọ́pẹ́ Ewéńjẹ tí mo jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo. ká tó máa tẹ̀síwájú dákun iṣẹ́ tá à ń tẹ̀ ń ṣe yìí ǹjẹ́ ẹ lọ kọ́ ni àbí àbímọ́. àbímọ́ ni o tó yẹ pé iṣẹ́ rẹ pé wọ́n bí mi mọ́ nìyẹn tó yẹ pé ìyá àti bàbá mi àwọn iṣẹ́ tá à ń ṣe nìyẹn tó yẹ pé normal model school ewé àti egbò jẹ́ nǹkan tó yẹ pé ó dáa gan-an ara tó yẹ pé ó ṣiṣẹ́ àwọn àìsàn mi wà tó yẹ pé tá a bá lò báyìí ó máa cure ẹ̀ pátápátá ní final ó máa cure ẹ̀ ní bọ́ọ̀lì bọ́ àwọn ọ̀dẹ̀ bí mi mọ́ni rẹ̀ kì í ṣe pé nǹkan rẹ̀ pé mo kàn wá sáré wá jókòó lásán ṣe ọ̀ràn stand. àjogún àwọn àjẹbí àwọn bàbá tó bí yín ni. àwọn màmá mi gan ni wọ́n gbogbo inú fámìlì àpáta nǹkan tá à ń ṣe nìyẹn dáadáa mi kẹ́ ń bẹ̀. ọ̀rọ̀ yín ti yé mi kò ní bàjẹ́ ẹ dákun ìbéèrè àkọ́kọ́ ni pé ǹjẹ́ àìsàn kan ń bẹ tó jẹ́ pé ní agbára ewé àti egbò ká. àìsàn tí ewé àti egbò tí kò tí ká Elédùmarè tí ì dá ṣe understand báyìí because nǹkan tí mo fẹ́ jẹ́ fẹ́ kẹ́ understand ni pé gbogbo ewé kọ̀ọ̀kan tí Elédùmarè dá kò ṣe é tí ò ní iṣẹ́ tiẹ̀ ẹ tí o ti máa wò ṣe ewé kan tẹ́ ń wòye nínú gbogbo tí Elédùmarè dá ewé kọ̀ọ̀kan lásán iṣẹ́ tó olúkálukú wọn ṣe ó wọ 201 ní ewé kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ó lọ ó depend on olúkálukú wa ṣe mọ́ ni bọ̀ ní pé nílé ayé yìí o everywhere tó fi mother country kò tí ì sí àìsàn tí ewé ká ṣe understand báyìí ewé wúlò tó pọ̀ ìwúlò ewé pọ̀ gan ọdún tó dẹ̀ da ewé rẹ̀ ó mọ̀ kó máa wúlò fún gbogbo ọmọ aráyé ló jẹ́ kó da ewé ó ṣiṣẹ́ gan kò ṣàìsàn tí agbára ewé ká ewé àti egbò tí ó ṣiṣẹ́ fún kò sí ìfún kókó má le pé kò sí ó tẹ́sẹ́ni tí ó ṣẹ̀ka mẹ́jà máa sọ̀rọ̀ lórí bíbá ayé ṣe understand. ọ̀rọ̀ yín yé mi nínú àwọn ìrírí yín níwọ̀n bàgbà tẹ́ ẹ ti wà ń dìṣẹ́ ìtẹ́ ẹ ti ń ṣe tẹ́ ẹ sọ pé àjẹbí ni wọ́n bí yín mọ̀ ni. ǹjẹ́ ara àwọn àìsàn kan tó ẹnìkan tó jẹ́ pé wọ́n ti gbé lọ wọ́n ti lọ lògùn òyìnbó wọ́n ti lọ lògbà lo àwo fún olùkọ́ bàbá sùn tó jẹ́ pé nígbà àṣẹ̀yìnbọ̀ nǹkan ìbílẹ̀ ilẹ̀ padà fi wá gbà á lẹ̀ lọ́wọ́ irú àìsàn bẹ́ẹ̀ ṣé a rí àti pé kí lorúkọ irú àìsàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ ni a rí dáadáa ifun kì í ṣe ẹlẹ́ọ̀kan ifun kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ṣe understand báyẹn kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin ní ọdún 2021 ìkan tí ápùn bíbá yìí tó yẹ pé ẹnìyẹn ló lọ gan tó yẹ pé àwọn ọmọ rẹ̀ wà òkè every family ló wà òkè gan ó wá ní àìsàn kan. ẹ dákun nínú àwọn nǹkan tó fi wọn máa ń ṣe ìwòsàn ẹ lè bá a sọ bíi méjì mẹ́ta ń bẹ. bẹ́ẹ̀ ni even though tẹ́ bá fẹ́ jẹ́ kí n sọ 100 torí iṣẹ́ yìí iṣẹ́ tó ń bí mi sí tó dẹ̀ yé mi dáadáa bọ̀ tó yẹ pé méjì sí mẹ́ta náà ni kò sí wàhálà àwọn àgbo kan wà tó yẹ pé àwọn àgbo kan wà tó yẹ pé kò yá àwọn èèyàn bí àwọn àgbo bíi kòkòrò bíi kéèyàn bóbìnrin sùn kẹ́ máa kó bí àtọ̀ sí àtọ̀gbẹ kéèyàn máa gbẹ ṣe understand oríṣiríṣi disease ló wà gan disease tó wà kì í ṣe bẹ́ẹ̀ 200 kì í ṣe 300 disease tó wà ṣe understand bọ̀ kò ṣe ti agbára Elédùmarè ká irú àwọn kan wà tó yẹ pé tẹ́ bá mú bàrà ẹ máa sún tẹ́ bá di sún tán báyìí ẹ máa fún mi rẹ̀ ó dẹ̀ ní àwọn materials kọ̀ọ̀kan kan lẹ́tẹ̀ẹ́ máa fi mí sẹ̀ kò sí irú ẹ̀ṣẹ̀ ní àìsàn kan tó bá wà lára ẹ̀ dá obìnrin tó bá rí menstruation tó bá rí ovulation period rẹ̀ tó yẹ pé tó bá wá tó yẹ pé máa fẹ́ lẹ́pẹ́ ibi tí máa wá òkè ó wà dáadáa tó yẹ pé máa bá ṣe ṣe understand tí kan ni ẹ àwọn kan mìíràn rẹ pé tá a bá mú àwọn irú àwọn ìdògì báyìí ṣe irú àwọn ìdògì ó dáa gan ìkókó ọmọkùnrin bá di àbí tó bá di ṣe understand ó ní tẹ́ bá ti gédè tẹ́ bá ti ṣókè tẹ́ bá ti gé sínú ike white tẹ́ bá ti gé sínú ike ẹ máa mú bàrà ẹ máa gé sí lórí àìdán ó dẹ̀ kó àwọn ọmọ tó ń sin náà tẹ́ pẹ́ bá mí sí papọ̀ ṣẹ́ mọ́ kí ṣó gbẹ́dá lè máa sọ ní social media báyìí. kí ló kọ egbò yìí gan. ó máa ń dàbí ipò ọ̀bọ̀ bọ̀ àwọn ilé ọmọ ló máa ń mọ̀ iṣẹ́ tó pọ̀ gan iṣẹ́ rẹ̀ tó ṣe ó lé ní 201 níṣẹ́ rẹ̀ tó ṣe bó ṣe wáyé bọ̀ fún ẹni tó bá fẹ́ lò ó ní láti dààmú dáadáa torí kò ṣe nǹkan tán sáré máa ń rà káàkiri ó máa ń ju ipò ọ̀bọ̀
ipò ọbẹ̀ ẹ̀dẹ̀ rí wọn sábà fi ṣàgbọ́n máa fi ń jó ṣe insurance stand ó wà láti wà bí kẹ́fí tí wọ́n fẹ́ rà ó dẹ̀ sọ fún yín loss of sin nínú ara gan ìfún ó dáa kí ẹ̀kẹ́ máa ṣókè ẹnu omi kẹ́kẹ́ máa mú láàárọ̀ àti àìdán náà wájú ṣọ́ọ̀pù bẹ̀rẹ̀ ó wà ní ta dúró síta yìí bó ṣe wà ní ẹ. ẹ ṣé mo dúpẹ́ bàbá nípa oyún ojú tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹ kàn bá wa sọ èròjà bóyá èròjà bíi mẹ́ta tí wọ́n ń lò lára rẹ̀ tí wọ́n fi ń ṣe. ṣé ẹ̀ṣá ìfẹ́jà mọ̀ sọ íńtánẹ́ẹ̀tì báyìí ni because kò ṣe anything rẹ pé àwọn nǹkan tẹ́mi mọ̀ tó dá mi lójú pa ni but màá list àwọn some materials kékeré bẹ́ẹ̀ kí ṣe nǹkan tó máa sọ ní social media. ok wọn nàbà wọn báyìí tẹ́ bá pa báyìí ṣe àwọn nǹkan oyún ju ìyẹn tó jẹ́ fibroid tó yẹ pé ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ kó kí dáadáa àwọn ìwé kan wà tó yẹ pé a máa ń lò àwọn bíi ìwé insurance stand lórí nǹkan tó bá yéèyàn ìyẹn bẹ̀rẹ̀ proof lé nǹkan lè mú dá insurance stand òye ni tẹ́ bá pò pọ̀ tó ní bá ṣe máa ṣe lórí náà ni tẹ́ bá ṣe tán ẹ máa mú pẹ̀lú àṣẹ lọ́n wọ́n lè lu tọ́jú mẹ́ta wọ́n máa bí odò oyún jẹ́ máa bí dálẹ̀ bí ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa fẹ́ jẹ́ ní àwọn ìjẹ́ máa jẹ́ àfẹ́tì nínú ara obìnrin insurance stand báyìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àtàárọ̀ Elédùmarè ó jẹ́ wọn ju yín ṣe ẹ sì ní ṣe tí ẹ ní ṣe tẹ́ lẹ́ẹ̀kan sí ká tó máa lọ ẹ bá mi dákọ yín fáwọn ará ilé lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Tọ́pẹ́ ẹlẹ́dẹ̀ máa ń pè mí ní ewé jẹ́ insurance stand alias mi ní Tọ́pẹ́ ibodè mọ̀ mi ṣe Tọ́pẹ́ bọ̀ orúkọ tèmi gẹ́gẹ́ ni tèmi Tọ́pẹ́ gan onírúkọ mi. àwa làwa ó máa wá ẹ̀yin làwa ó máa bá ẹ ṣé gan àdúpẹ́ ẹ kú àtàárọ̀. inú mi dùn láti yin gan ìyàwó kan ọ̀dọ̀ wa náà lè lè báyìí ẹ bá wa patronize